ẹ̀yin èèyàn wá lé níbi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì ìjùgbà master channels ibẹ̀ náà lẹ́wà a kí yín dáadáa o. Ṣé ẹ ti gbọ́ pé nílùú Ìbàdàn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti sọ pé gbogbo àwọn darandaran kò sáǹfààní fún wọn mọ́ láti sọ wípé àwọn ń dẹran jẹ káàkiri. Bẹ́ẹ̀ bá gbàgbé, ìjọba àpapọ̀ fúnra wọn náà wọ́n ti sọ wípé kò sí nǹkan tó jọ kó ní kálukú lọ wá ilẹ̀ tí ó fi máa da ẹran ẹ̀, ṣùgbọ́n wọn ò gbọ́. Wọ́n ní kò sí nǹkan tíjọba ó ṣe, ẹnu ìjọba ń rùn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà tó ti gbé ìgbésẹ̀ báyìí, ẹ jẹ́ ká jọ wò ó kí ni wọ́n ó ṣe, ṣé wọ́n ó gbọ́ àbí wọn ò ní gbọ́. Bàbá wa kábíyèsí ọba Olúbàdàn, bàbá wa Ládọjà, àwọn náà sọ pé kò mọ̀ sáyè mọ́ fún ìdẹranjẹ káàkiri. Bẹ́ẹ̀ bá wò ó, àwọn èèyàn ń sin adìẹ o, wọ́n ń sin ẹran o. Bẹ́ẹ̀ ni gómìnà ní kò sáǹfààní láti jẹ́ kí adìẹ rẹ máa wọlé onílé, wọ́n máa kó ni o. Sófin yóò fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn darandaran Fulani, àwọn herdsmen nípínlẹ̀ Ọ̀yọ́. Bí gbogbo wa bá wò ó, á rí i pé ọ̀dájú gbà làwọn ẹni tá à ń sọ yìí. Tó bá jẹ́ pé wọ́n ń daran jẹ nínú oko tí wọ́n dá fúnra wọn ni kì bá dáa. Wọ́n ń daran jẹ wọnú oko olóko tó ko olóko bá ti yọ èrè, ìgbà èrè pátápátá náà ni wọ́n máa ń rántí wípé àwọn fẹ́ dẹran wọbẹ̀. Bóyá olóko lọ yáwó kọ̀ọ̀kan wọn, bólóko bá sì sọ̀rọ̀ pípa ni wọ́n máa pa. Àwọn tó ń ṣẹlẹ́dẹ̀, kò sẹ́ni tí wọ́n lọ ralẹ̀ ni, kò sẹ́ni nǹkan tó ń complain wípé wọ́n ń dòórùn pa òun, wọ́n ń wọnú igbó lọ ralẹ̀ ni. Káwọn eléyìí náà ò sì lọ ralẹ̀ tiwọn tí wọ́n bá fẹ́ máa dẹran jẹ káàkiri. Àwọn tó kẹ́ran fún wọn kán wálẹ̀ fún wọn. Lédè kan, ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní àwọn ò fẹ́ darandaran nípínlẹ̀ Ọ̀yọ́ mọ́ o. Ẹ̀yin náà ẹ wo àwọn ewu tí wọ́n fi ń wo àwọn ènìyàn. Ẹ wo bí wọ́n ṣe ń sọ ẹni tó lọ́kọ dá láì lọ́kọ, tí ń pọmọ lójú ìyá, tí ń bá ya arúgbó sùn. Ṣérú àwọn ẹni ní ọ̀wá yẹ kẹ́nu ọká? Kí ni ìjọba fẹ́ ṣe? Ẹ jẹ́ á gbóṣùbà ràbàǹdẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí eléyìí. Wọ́n rí ṣe ni o. Kọ́lọ́run jẹ́ kán wá rí ṣe délẹ̀, torí pé kò dájú páwọn ẹni yìí lè gbọ́rọ̀ sí ìjọba kankan lẹ́nu. Tí odidi ààrẹ káfàtà bá fi sọ wípé no more AK-47 tí wọn ò sì dáhùn, tí wọn láwọn jòfin lọ, kò sí nǹkan táwọn lè ṣe. Ẹ jẹ́ á jọ fojú wolẹ̀ káwo nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ó ṣe tí òfin tí ó fi fẹsẹ̀ múlẹ̀. Ẹ̀yin darandaran tẹ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ tètè tẹ̀ lófin o, bẹ́ẹ̀ bá fẹ́ kí gbòòrò gbé yín. Bí gómìnà ṣe wá pàṣẹ yìí tán, kí ló yẹ kí gómìnà ó ṣe? Gẹ́gẹ́ bí analysis tiwa, kán so okùn ààbò kó lè dandan ni o. Torí àsìkò tí wọ́n bá ń gé àwọn ará bí lọ́wọ́ ni wọ́n máa ń bọ òrùka. Ìdí náà tá a fi sọ fún gómìnà wípé lẹ́yìn ìpolongo tẹ́ ẹ sọ yìí, tẹ́ ẹ ṣe yìí, tẹ́ ẹ gbé síta wípé ẹ fẹ́ darandaran mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, kán máa daran jẹ káàkiri inú igbó onígbó. Ó dáa bẹ́ẹ̀ láti dẹ́kun àìsétò ààbò, àmọ́ ẹ de okùn ààbò gbẹ̀ngbẹ̀ng o, torí àwọn ará bí ibi tẹ́ ẹ bá ní wọ́n mọ̀ jókòó sí, ibẹ̀ ni wọ́n ń kàpótí sí o. Ẹnu ọ̀ka wọn o. Àwọn yìí náà ni gbogbo wàhálà orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí. Darandaran náà wà nú àwọn agbésùmọ̀mí, wọ́n wà nú àwọn afẹ̀míṣòfò. Wọ́n ti ń fẹ̀mí ṣòfò tipẹ́. Bẹ́ẹ̀ ni kò jọ pé àwọn tó yẹ kán mú wọn, wọ́n ń bẹ̀rù wọn. Ẹ jẹ́ á tẹ̀síwájú nínú ètò tòní. Sultan Sokoto ti sọ̀rọ̀. Sultan Sokoto ni àwọn afẹ̀míṣòfò kì í ṣe mùsùlùmí o. Ẹ má sọ mùsùlùmí lẹ́nu. Ẹni tí wọ́n bá rí ni wọ́n ń jí gbé, ẹni tí wọ́n bá rí ni wọ́n ń pa. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ. Ẹ jẹ́ á gbàgbọ́. Ṣùgbọ́n ká wá gbà wípé nǹkan tí Sultan Sokoto sọ a gbàgbọ́. Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ Sultan Sokoto. Kí ló jẹ́ ní ìsìn láti bí 20 ọdún tí wọ́n ti ń pe àwọn bandit ní northern fighters àbí freedom fighters for northerners? Ó ṣe jẹ́ ní ìsìn ní ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń sọ wípé àwọn tó jẹ́ freedom fighter yìí tí wọ́n jẹ́ agbésùmọ̀mí yìí, ó ṣe jẹ́ ní ìsìn ní ẹ̀ṣẹ̀ ń sọ pé wọn ò kì í ṣe mùsùlùmí. Torí ńgbà tí Trump tó wá clear igbó Sokoto,
nǹkan tí wọ́n ń jáde tí wọ́n ń sọ ni wípé bàbá Tinubu àti Trump, àwọn ará Amẹ́ríkà, wọ́n fẹ́ bá mú Islam mùsùlùmí iná ọ̀tí òkè ọya, wọ́n fẹ́ bá wọn jà ni wọ́n ṣe wá clear Igbó Sokoto. Àwọn wo ló wà nù Igbó Sokoto tẹ́ ẹ sọ wípé wọ́n wá bá Islam jà, northern Muslim lásìkò yẹn? Kí ló dé tó jẹ́ ní ìsìn ni sọ́tà ń sọ wípé wọn kì í ṣe mùsùlùmí o? Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ìbéèrè míì tó dàbí ẹ̀ ni pé kí ló dé tí wọ́n ń pariwo Allahu Akbar nígbà tí wọ́n bá fẹ́ pa ènìyàn, nígbà tí wọ́n bá fẹ́ ṣe ènìyàn léṣe, nígbà tí wọ́n bá ń ṣe iṣẹ́ aburú wọn lọ? Kí ló dé tó jẹ́ pé Allahu Akbar ni wọ́n ń pariwo? Wọn ò pariwo Ògún, wọn ò pariwo Ọ̀rúnmìlà, wọn ò pariwo Jésù, wọn ò pariwo Ifá, wọn ò pariwo ẹ̀sìn míì. Kí ló dé? Ṣé Allahu Akbar ẹ̀sìn wo ló ní? Ṣàríà tí wọ́n ń torí ẹ̀ lọ sí ìpínlẹ̀ Kwara àtàwọn ibòmíì kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn mùsùlùmí tí wọ́n rò pé kèfèrí ni wọ́n, mùsùlùmí tí ọ̀dà tó mùsùlùmí tiwọn. A sọ̀rọ̀ ń pa mùsùlùmí, ṣùgbọ́n mùsùlùmí Fúlàní, jàgídíjàgan àwọn Fúlàní, ẹ̀kọ́ tí mùsùlùmí tí wọ́n gbé dání, ìpànìyàn tí wọ́n ń polongo ṣàríà kiri, ìlà wa ń béèrè o. Ẹ̀yin ọmọ Yorùbá àti àwọn ẹlẹ́sìn mùsùlùmí míì, ṣàríà tẹ́ ẹ rò wípé àwọn ará bí ń gbé bọ̀ tàbí èyí tẹ́ ẹ mọ̀ kọ́ ni wọ́n ń gbé bọ̀ o. Kẹ́ẹ̀kan tẹ́wọ́ gbà kán gbé òríjínà lé ń lọ́wọ́ ni o. Òríjínà ò sì ní jẹ́ kẹ́ni nínú ẹ̀yà míì kó gbé òkè èèpẹ̀ títí wọ́n mọ̀ sọ wípé nígbà bá ti lọ́lọ́pàá ṣàríà, ilé ẹjọ́ ṣàríà tán, wọ́n kàn mọ̀ sọ wípé n tó fi sọ ni pé ẹ lọ́ọ́ pa. Ìran míì ni wọ́n mọ̀ pa o. Ó jẹ́ ìkọ́ ẹni tó máa gbójú wò wọ́n. Ṣé wá mọ̀ wípé yóò padà dógun lẹ̀ ni? Ìjà ẹ̀sìn ni wọ́n fẹ́ dálẹ̀. Ẹ bá wa béèrè lọ́wọ́ Sultan, kí ló dé? Ẹ̀sìn wo ló ní ṣàríà tí wọ́n fẹ́ fọ́ọ̀sì lé àwọn èèyàn lórí? Ẹ̀sìn wo ni ó ní Allahu Akbar tí wọ́n bá lé àwọn agbésùmọ̀mí? Wọn kì í ṣe mùsùlùmí. Àwọn wo ni mùsùlùmí tí Tinubu, Excellency àti Trump ń wá bájà nínú Igbó Sokoto tí ẹ̀ ń claim wípé northern Muslim ni wọ́n ń bájà? Àwọn wo wá ni freedom fighter, àwọn afẹ̀míṣòfò, àwọn bandits tí ẹ tún ní wọn ò kì í ṣe mùsùlùmí mọ́? Kí la kàn yín Ọlọ́run? Ṣé ẹ lè sọ fún wa àwọn mùsùlùmí wo ni wọ́n ń pa kìrìsìtẹ́nì tí kì í bá ṣe àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń polongo káàkiri? Now, bàbá wọn Sultan, ẹ láǹfààní láti sọ èrò ọkàn yín, láti defend nǹkan tó bá wù yín láti defend. Ṣùgbọ́n ẹ já lo àǹfààní yìí àti gbọ́ ohun tẹ́ ẹ sọ láti bẹ̀ yín. Ẹ̀bẹ̀ ni ẹ bá wa sọ fún àwọn afẹ̀míṣòfò kí wọ́n bẹ̀rù Ọlọ́run. Ẹ wá bá wa sọ fún ìjọba pé ẹ deal pẹ̀lú àwọn afẹ̀míṣòfò yìí, kẹ́ ẹ sọ officially. Ẹ sọ nínú ìròyìn, ẹ sọ níbi gbogbo. Ẹ jẹ́ káyé rí wípé ẹ ti ṣe ìwọ̀nba tẹ́ ẹ lè ṣe. Ẹ jẹ́ káyé rí wípé ẹ mọ̀ ń pẹ̀. Ẹ disclaimer wípé wọn kì í ṣe mùsùlùmí, ẹ pa wọ́n dànù. Ẹ jẹ́ á mọ̀ pé wọn kì í ṣe freedom fighter o. Ẹ sọ sórí ayé, ẹ jẹ́ káyé ó gbọ́. Ẹ sọ wípé ẹ disassociate ara yín pẹ̀lú wọn, ẹ mọ̀ wọ́n rí o. Bẹ́ẹ̀ bá ti sọ, ayé ó gbà yín gbọ́. Ṣùgbọ́n kẹ́ẹ̀kan sọ wípé wọn kì í ṣe mùsùlùmí nìkan, afẹ̀míṣòfò kì í ṣe mùsùlùmí nìkan nítorí pé wọ́n ń pa mùsùlùmí tí wọ́n rò pé mùsùlùmí wọn ò fẹsẹ̀ múlẹ̀ ni. Ìyẹn ò tó wá o láti gba ọ̀rọ̀ yẹn gbọ́ nítorí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú. Ẹ ṣé o bẹ́ẹ̀ tí ń wò wá. Ìkànnì Jugba Master láwà yìí, Bitter Truth ní ètò tiwa. Ẹ̀yin darandaran nípínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ní kò sáyè àdaranjẹ̀ níta gbangba o. Ṣùgbọ́n gómìnà ẹ mọ́ gbàgbé, kábíyèsí ẹ mọ́ gbàgbé, àwọn ẹni yìí kì í gbọ́rọ̀ o. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ànáùnsì, wọ́n fẹ́ fira wọn hàn gẹ́gẹ́ bí ológun. Ẹ so ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè dandan o. Ọmọ Yorùbá ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní ẹ mọ́ mú ìdájọ́ lọ́wọ́ ara yín. Ẹni ọwọ́ bá ti tẹ̀, wọ́n ní ẹ fà á lágbófinró lọ́wọ́ ni. Ẹ kọ́kọ́ mọ kinní kan pé agbófinró ò ní fẹ́ kí báńdíìtì tọwọ́ tẹ̀ kó sùn mọ́jú ní ọgbà wọn. Bó bá dẹ̀ fẹ́ sùn mọ́jú, ọlọ́pàá yẹn ò ní sùn tí o.
Ṣéun Agboola lorúkọ tèmi.